has been locked up, I declare it all open. Amen. Inshallah, we could that lie. Pasuma wonder if any land it have you was me. Alaji, Emma Boloke mi mo fẹ́ fa wọ́n iná wọ́n kàkà fáti àyọkọ. Ẹ jẹ́ kí n ṣàdúrà fún Pasuma. Aláàjì ẹ jẹ́ kí n ṣàdúrà fún ẹjọ́ ẹ dìde. Trust me. Bàbá tí Ọlọ́run bá kẹ́yàn ọkẹ́ ni. Trust me. Tí Ọlọ́run bá kẹ́yàn ọkẹ́ ni. Gbogbo ẹgbẹ́ ẹ̀kọ́ Pasuma ti ṣe gbogbo wa táwa mímọ kí wa o. Kábíyèsí ìlú kan wà. Ìlú yẹn wọn ò rí erin rí. Wọn ò rí erin rí. Ẹgbẹ́ kan láti àwùjọ yọ fún pé bẹ́ẹ̀. Ìlú tí wọ́n pẹ̀lú wọn ọ̀nà kan tó ń jẹ́ erin àlùfíì wọn ò rí erin rí. Ẹnì kan wá láàṣì ọ̀rọ̀ wípé mo máa mú erin wọ ìlú yìí lẹ́nu. Nígbà tó máa wá mú erin dé alẹ́ ló fi mú erin wọ̀lú. Ó ní ẹjẹ́ kílẹ̀ mọ́ kí kálukú lè rí erin ààrẹ tó wì káwé because ààrí erin rí. Ọwọ́ níbi tí erin wà ilẹ̀ ti sú báwo ni àwọn àwò bẹ́ẹ̀. Kálukú bá wọlé lọ́kọ̀ọ̀kan aláàjì àwọn ọ̀dẹ̀ láwùyé. Tí erin bá wọlé ó máa di orí erin mú ó máa jáde ó ní mo máa sọ pé mo rí erin o. Erin tí mo rí ṣe ló dàbí àpáta. Tẹ́lẹ̀ orí ìbá wọlé tó bá di ibi ìlú erin mú. A ní ìrọ̀lẹ́ kan ó yẹ pa o. Erin tẹ́mi rí o ìṣe ló dàbí ejò. Tẹ́lẹ̀ orí ìbá wọlé tó bá di ẹsẹ̀ erin mú. A ní ìrọ̀lẹ́ pa o. Erin tí èmi rí o ìṣe ló dàbí odó. Ìgbà tílẹ̀ mọ́ ẹni tó ní erin dàbí odó, ẹni tó ní erin dàbí ejò, ẹni tó ní erin dàbí àpáta. Ó níbi tí èmi rí lèmi sọ o. Fún díẹ̀ yìí, gbogbo wa a lè rí kọjá ohun tí Ọlọ́run fi mọ̀ wá. Bí Ọlọ́run bá ṣe tó lọ́dọ̀ rẹ, mo fi kí ẹ o. Tó bá jẹ́ pé bí ejò lọ́lọ́run ní lọ́dọ̀ ẹ, mo fi kí ẹ o. Tó bá jẹ́ pé bí àpáta lọ́lọ́run ní lọ́dọ̀ ẹ, mo fi kí ẹ o. One thing is certain, ẹni tí Ọlọ́run ò bá fi ra ẹ̀hàn kò lè dá Ọlọ́run ọba wọ̀. Ọlọ́run tó ní kí Pasuma dá òun wọ̀, mo kí Ọlọ́run lára yẹn o. Gbogbo àwọn táwa bí Samilani, everybody. Aláàjì Pasuma wọ̀dà ní agbára Ọlọ́run ẹsẹ̀ 55 ẹ máa ṣe 95 years tó lọ́wọ́ wa. Àmín. Because ẹ tó ní lọ́wọ́ wọn la fi dé bí. Fúwádọ̀ lọ́tọ̀, mo kí púpọ̀. Alẹ́ àná yìí ni mo dé láti Amẹ́ríkà within last 10 days. Mo dé ṣọ́ọ̀tù between United States of America and Nigeria and Canada. Within last 10 days. Alẹ́ àná yìí ni mo dé sí Nàìjíríà pé I have to honour you. Pasuma wọn dàbẹ́ ṣe ṣe ẹ má dàbí o. Ẹni àlùbáríkà ní ẹ̀ẹ̀dẹ̀ ní parun láíláí. Ẹni ìbùkún ní ẹ̀ẹ̀dẹ̀ lọ sẹ́yìn láíláí. Bí ayé máa ń jáyé bí ọ̀bá jáyé mọ́ ìbínú Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ lórí yín. Gbogbo ẹni tẹ́ bá Pasuma wọn dà ṣiṣẹ́ màmá wọn, ẹbí wọn, àwọn ọmọ wọn. Gbogbo ẹ̀mí wọn lọ Pasuma wọn dà lẹ́yìn mo dìgbẹ́ ẹ̀dọ́kọ̀ ìwọ́pọ̀. Gbogbo rẹ̀ kó ti wà lọ́ọ̀kì nínú ayé kálukú Ọlọ́run á dìgbẹ́ ìwọ́pọ̀. Ẹlòmíì wá bí lẹ́yìn ó ń sọ́fà. Lọ́nà tí ó yẹ kó sọ́fà. By the grace of God Almighty. What we believe so much in is Surah Al-Fatiha. Say Tinubu, Jagaba, Alan Babago. Gaba, is Gaba here? That's my lovely friend. Shino Kolomo is here. Shino is my friend. Tipobi is here. Samilani is here. Kabi is. Ẹkú ìjókòó, ẹkú àìsùn nítorí olólùfẹ́ yín. Nínà lówó Azeez, nínà lówó. Aláàjì mẹ́rin lọ́nà, mo fẹ́ kí gbogbo wájọ dúró kàkà fáti ayọ̀ kan. Then everything is open. Ẹ̀jẹ̀ ẹmu. Ọkùnrin wà ṣírabu. Ẹ̀jẹ̀ ẹmu. Látọ̀mù halalan tayyiba. Aláàjì Pasuma wọ̀dà. Olóríire ni yóò. Inú mi dùn láti share stage yìí pẹ̀lú yín. Ìjókòó yóò kì í ṣe ìjókòó alálàáfáà. Pasuma láìka àmì Ọlọ́run ló fi ìsísì pé gbogbo rẹ̀ wá ń bí. Pẹ̀lú oríṣiríṣi ojú tààrí ìjókòó yóò ṣe ìjókòó alálàáfáà. Pasuma láìka àmì Ọlọ́run ní. And I must honor you and I have to tell you this frankly. I really appreciate it. I really love you. I have you in my mind.
my family sincerely love you, and surely on the 3rd of December, you must visit my house in Dallas. Alhaji Pasuma said, you must come to my house in Dallas. I live in Dallas and I live in Nigeria. BDQ. So on the 3rd, you have show in Dallas, right? You must come to my house in Dallas. I will be there with you. Spread your hand. Ọlọ́run ní agbára débi pé kò síbi tí ò ti lè gbàdúrà ẹ̀dá. Tẹ́wọ́ rẹ̀ méjèèjì o. Ṣé òjá níwà ní Ọlọ́run ìsìlẹ̀ à? Ìbá. Ọya tẹ́wọ́ kéde. I'm leaving Nigeria back in 2 days. Going back to America. Alhaji Pasuma wọ̀nà. Gbogbo wa la mọ̀ wípé ẹ̀ẹ́dá tó ṣe ń lẹ́ẹ̀kan sí. Àmì Ọlọ́run tó bí bá wà sákọ́ àwọn tó mọ̀ ló mọ̀. Pasuma wọ̀nà. Mo nọwọ́ yín sókè nínú àánú Ọlọ́run lédè ẹ máa ga sí. Àmín. Ẹ máa rí ìbùkún sí. Àmín. Ẹ máa rí àánú sí. Àmín. Ìgbàgbọ́ yín pọ̀ nínú àdúrà. Ara yóò níbi pé àdúrà yín dà. Ẹni tí Ọlọ́run ò yé kò ní béèrè pé Pasuma àwọn àfáà tó ń pẹ́lẹ́ yẹn mo lójú wọn wà. I pray for you today as you celebrate your birthday. You shall live long. Amen. Please say amen for Pasuma wonder. Amen. Ẹ̀mí yá kù dáadáa. Amen. Ọmọ yá balẹ̀. Amen. Níbi tẹ́ ẹ mọ̀ ṣe Ọlọ́run á wà pẹ̀lú. Amen. Ẹ bá mi ṣe àmì aláriwo mẹ́ta fún Pasuma wonder. Àmín. Àmín. Amen. Ẹni tó bá mọ fáàtì àké ẹ̀tẹ́wọ́. Tẹ́wọ́. Tó bá mọ fáàtì àké spread your hand. Ọlọ́run ní agbára débi pé kò síbi tí o ti lè gbàdúrà ẹ̀dá. Tẹ́wọ́ rẹ̀ méjèèjì o. Ṣé o já bíwà ní Ọlọ́run ìsìlẹ̀ à? Ìbá. Ọya tẹ́wọ́ kébì Àmì ọlọ́mọ mi. Kébì gbàdúrà fún gbogbo yín. Ọ̀kanlọ́mọ ẹ máa ṣètò kalẹ̀. Samilari máa ṣètò. Tímọ́bì máa ṣètò. Gábà ọ̀rẹ́ mi Abdulgani owó ẹ̀yẹ mi ò ti ní Gábà. Gábà owó ẹ̀yẹ I haven't seen you. Oh. Nínú ẹ̀rọ assist I'm coming. You guys are my friend and we love each other. Efele níjẹ̀bú òde Efele nation. Ọya kórè ká dùkọ́ tẹ́wọ́. Àwọn èèyàn sì ń bọ̀. Ọya Abdulrazak Àgbáwo Ìzẹ́nu onígbogbo lẹ́gbẹ̀ẹ́. Ọya kẹ́kọ̀ọ́ ní ọjọ́ kíkà fati àfọ̀. Wọlé Badmus Mutiu Badmus Alati. Nínú lówó dọ́là ní àbí náírà àrẹ́ ìdí ẹ̀ka ní àpékí ní ìlú fáìlì ní à. Is normal. Pasuma wonder is normal. Owó ní òfin àdìgẹ́sì láti Canada wá síbí. Just to honor you, you are just a wonderful person. I declare my loyalty in multiple fold for you this evening. In fact, kẹ́kọ̀ọ́ ní sátẹ̀wọ́ ní ìgbàgbájà pé ìkọ̀tọ̀ bá bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe fún ẹ tẹ́wọ́. Ìkọ̀tọ̀ bá bẹ́ẹ̀ bọ́lọ̀ ṣe fún ẹ máa sọ. Máa wí báyìí, ìtòfẹ́ kọ́lọ̀ mo ṣe fún ẹ. Àmì Ọlọ́run ti dìde àbí oko sórí gbogbo nǹkan tílẹ̀kùn ti tì mẹ́nu ayé pẹ̀lú ìdúró àti àṣẹ Ọlọ́run nínú ayé mi kí ọ̀nà bẹ̀rẹ̀ sí ní là fún mi. Àmín. Ẹ̀yìn Pasuma wọ̀dà ẹ̀mí yá gùn dáadáa. Àmín. Àlàáfíà yá pọ̀. Àmín. Àfọ̀mọ́lẹ̀ yá pọ̀. Àmín. Ọmọ yá là. Bẹ́ẹ̀ni jí you are blessed. Àmín. Ó ní kálukú tẹ́wọ̀ ẹ̀ máa sọ ọ̀pọ̀ tó fẹ́ kọ́lọ̀ sí fún ẹ. Máa wí. Ní ìbá bẹ́ẹ̀ mọ̀ nípa àmì Ọlọ́run tó bí Gábà. Ìbá. Gábà wà ní àwọn tó lè sọ pé àmì Ọlọ́run àfáàní. Ìbá. Ẹbí bàbá wa ọba onígbà ẹ̀kọ́ àjọṣe wa kì í sọ̀rọ̀ ọdún 12 sẹ́yìn. Ó yá tẹ́wọ́ kémi pray fún ẹ o. Ká máa sórí ni lọ. Kàbíyèsí mo kí owó ẹyọ ọba. Pasuma wonder gbogbo ẹni tó wà nílé èmi ò because ẹlòmí wà ní sà ó pa ìbànújẹ́ mẹ́ra láti wá bá yín yọ̀ ni. Gbogbo ẹni tí ìbànújẹ́ ń bẹnu ayé ẹ̀ láti ẹ̀ lọ kí ìbànújẹ́ rẹ̀ ó di nǹkan ìgbàgbé. Àmín. Kí ogun ẹkún ogun òṣè ogun gbèsè ìdààmú ìnira nínú ayé rẹ̀ kọ́ di nǹkan ìgbàgbé. Àmín. Láti ìsílọ kí ìbùkún Ọlọ́run wá oníkálukú rí. Àmín. Àṣẹ tó wà lára mi kó bí pèmí lábẹ́ Ọlọ́run kí ó manifest inú ayé oníkálukú. Àmín. Nǹkan tó bá bá bọ́lọ̀ ṣe fún ẹ máa dàníyàn. Ọyá máa wí Daniel bọ́lọ̀kùnrin sọ̀rọ̀ lásìkò yìí má ṣeré mọ́. Daniel tó bá wà ní research not the fact. Ètò bá ń dùn ọ́ ní kò sọ fọ́lọ́run. Alhaji Pasuma wọ̀nà ọba àkọ́wà ó ń jáde káàkiri aláwòye Ahmad Dalabarga. Ọba tí mo sọ yìí ó wá orí oko kan oko yẹn dáa the farm was very excellent. Ó wá ní kí ẹrú òun kọ́ lọ já èso kan fóun kóun mu nígbà tó rí oko ńlá lágbà tó rí very beautiful farm.
ọsàn mẹ́ta 3 different orange. Aleba, I salute you. Powerful PA, the Jordan, I salute you. Rocky White, CEO, I salute you. Ma Daniel. So ti da. Ẹrú ọba yẹn wá já ọsàn mẹ́ta ọwá fún ọba. Ọba wa kọ́kọ́ hó ọsàn yẹn ọ̀kan ó mú ọsàn yẹn dùn. Ọba yẹn wá rò nínú ẹ̀mí rẹ̀ wípé pẹ̀lú oko ńláńlá tó dára yìí o máa gbẹ́sẹ̀ lé oko yìí máa gba oko yìí lọ́wọ́ ẹni tó ní torí èmi ọba ni mo ní ìlú èmi ni mo dẹ̀ ní àṣẹ. Ó mu ọsàn yẹn. Ó tún ní kí ẹrú ọmọ ọba òun já ọsàn ẹlẹ́ẹ̀kejì nínú mẹ́ta. Ìgbà tó mu ọsàn ẹlẹ́ẹ̀kejì ọsàn yẹn korò. It was very awesome bitter. Ọba yẹn wá bí ẹrú yẹn pé ṣé lórí igi ẹyọ ọ̀kọ́lọ́kọ́lọ́ ti já ọsàn mẹ́tẹ̀ẹ̀ta ni ó ní bẹ́ẹ̀ ní sa ó ní wáyé tẹ́lẹ̀ yìí wá dùn tí ẹlẹ́ẹ̀kejì korò ẹrú ọba yẹn ní kábíyèsí bóyá kẹ́ ẹrú ẹ̀mí yín wò because ẹni tí ẹ̀mí rẹ̀ bá ti korò ayé rẹ̀ máa korò. Nǹkan tí Pasuma enjoy ìlérí ni wípé Pasuma Wonder's heart is very beautiful, is very sweet, is very excellent. Ẹni ọkọ ẹ bá ti dọ̀tí ayé rẹ̀ máa korò. Tí Ọlọ́run bá kẹ́ ọ̀rẹ́ yín ò lò ràwọ̀ yín gbà lórí gbà ń lò. Ọba ò lè mú ọsàn yẹn ó dùn nù. Ẹ̀rù ọba ní bá kẹ́kì máa ń di bóyá nǹkan tẹ́rù ni ò dáa. Ṣé ẹ̀mọ̀ tó ọba yẹn dẹ̀ ti rò ó kóun máa gba oko. Ọba yẹn bá tó òbí ọ̀dà mi ò ní gba oko yìí mọ́. Ìwé ẹrú mi bá mi já ọsàn tó kù. Ìyẹn bá tó já ọsàn fún ọba. Ọba mú ọsàn yẹn lọ́sàn bá tó dùn. Kábíyèsí ni ọsàn yẹn lè dùn ó dẹ̀ sún ọ̀pẹ lórí igi ẹyọ kọ́rọ̀ ló ti já. Ó ní bẹ́ẹ̀ ni ó ní wáyé tẹ́lẹ̀ yìí wá dùn. Ó ní bóyá nǹkan kan wà lẹ́nu yín tó korò tẹ́lẹ̀ tẹ́ẹ̀tì tó ṣe. Kábíyèsí ni bẹ́ẹ̀ ni mo ti rò ó pé màá gba oko yìí lọ́wọ́ ẹni tó ní tẹ́lẹ̀. Let me tell you the frank truth. If you are still in doubt or if you are still in confusion like someone is using your glory, I urge you, hold on to prayer. God is there for you. What will be will be. No one can take what belongs to you. No one can take your possession. God is God. God is mighty. God is powerful. God is everlasting. God is able. Ẹni yóò tó bá ti gbàgbé Ọlọ́run lè ṣe tòun Ọlọ́run máa ṣe tiẹ̀. Ṣùgbọ́n tí ọkàn rẹ ò bá dá ó máa lè fún ẹ díẹ̀ o. Díẹ̀ ní tẹ̀sẹ̀ nínú ayé wa ẹlẹ́sẹ̀ ní gbogbo wa. Ọlọ́tí mọtí oní àìdánsá ìdá onírọ́ parọ́ ṣùgbọ́n aláàánú lọ́lọ́run pẹ̀lú àìdá rẹ tí ọkàn rẹ bá sì mọ́ Ọlọ́run lè wò ẹ́ ṣe tó o bá kírun jù bẹ́ẹ̀ lọ kọ́kàn rẹ ọ̀bá mọ́ ìbínú Ọlọ́run ló kọ lẹ́tà sí ẹkún ọkàn yín ṣe káyé yín ó lè dá Ọlọ́run ní ọjọ́ kan ń bọ̀ ẹnìkankan ò ní lè déwájú òun ilà mọ́ni àtọ́ Allahu qalbi salim àfẹ́ni tí ọkàn rẹ̀ bá mọ́ tún ọkàn rẹ̀ ṣe káyé rẹ̀ ó lè dá àmì Ọlọ́run wí eléyìí náà for today and I'm leaving back to America. God bless you all. Al-Fatiha. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Pasuma kẹ kalilafi. Never worry. Enjoy yourself and be cautious. God is there. God is watching. Oya ẹ bá mi lọ pọn tó o bá mọ kalilafi yẹn kàn náà ká. You watch more than this. Kí èmi aláàjì yá mi ò tó lè kó ní Amẹ́ríkà kó ní Canada. Within 10 days now mi ò tí ní àǹfààní àti tó kó for 3 days nínú kan. Lílá mi ẹ̀rọ kan fún Pasuma Wonder. Ẹ̀yin ọ̀rẹ́ mi nílá lówó àrẹ ti kalẹ̀. Gaba àti pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ débi gbogbo àwọn dẹ́ndé àti pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ débi. Pasuma Wonder ẹ̀dá ní ẹ má bàa kàlí láti ẹ̀ just pray to God. Whatsoever you want, just seek for His mercy. His marvelous mercy. You are blessed already, Alhaji. You are a wonderful person. Your character, your behavior, your action is out of this world. I believe Ọlọ́run dá yín láti inú ìmọ́lẹ̀. You are a light. You are a moon. You are from moon. You are from light. Anybody tó bá dúró ti Pasuma ló máa rọ́nà lọ. Pasuma Wonder ìràwọ̀ yóò ní sókùnkùn láyé. Àmín. Gbogbo ẹni tó wà mí
Òṣùpá Ọláníyì ààrẹ bàbá jùlọ gbogbo ẹgbẹ́ wà mílíọ̀nù ní agbára ọlọ́run ọba àmì ọlọ́run lẹ fojú kàn yìí oore yẹ àfojú kàn yẹ ìgbà àfojú kàn. ìgbẹ́wọ̀ àbúrú ìzá àrọ́dà ṣé àyẹ̀kúlẹ̀lẹ̀ kó fàyàkọ̀ ẹ bá mi lọ́wọ́ tí Pasuma lílá fi Ibrahim ayọ́dún mo kí n púpọ̀ bisimilayi rahman rahim lílá fi kùrẹ́ṣì lílá fi ìwé láti ṣètà ìwọ̀sẹ̀ fàlẹ́ àbúrò rọ́bà hàlẹ́ bẹ́ẹ̀ lẹ́sìn yàtọ̀ àwọn ọmọ mi tó yẹ wọn kẹ́kọ̀ọ́ kọrin ẹ̀mí wa kọ́kọrin nínú olówó ti fowó ránṣẹ́ we appreciate you. Happy birthday to you, Allah. Happy birthday to you, Allah. Long life and prosperity. Happy birthday to you, Allah. La ilaha illallah, la ilaha illallah. Muhammadur Rasulullah, la ilaha illallah. Ọlọ́wọ́ bá máa jẹ ká pè yín pa. Àmín. Ẹ̀rí bẹ́ẹ̀ máa jẹ ká pè yín pa. Allah máa jẹ ká pè yín pa. Allah. Àwọn tí fòrú gbèyàn pa máa jẹ ká pè yín pa. Allah. Máa jẹ ká yín pa. Allah. Máa jẹ ká yín pa. Àwọn tí fi bọ̀ pa ẹ̀ máa jẹ ká yín. Congratulations to Pasuma Wonder. Congratulations to all for yours. Ma'asalam, subhana rabbika, rabbil izzati amma yasifun, wassalamu ala al-mursalin, walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyil karim. That some of me, I declare this occasion open right from today. All the glory in your life, the blessing in your life that has been locked out, I declare it all open. Amen. Inshallah, we go that life. Pastor Wonder, ìfẹ́ yín la ní ta fi wá síbí. Aláàjì, ẹ máa bọ̀ lókè ní mo fẹ́ fa ọwọ́ iná wọn kàkà fáti àyọkọ. What we believe so much in is not a father. My family sincerely love you, and surely on the 3rd of December, you must visit my house in Dallas. Alhaji Pasuma is saying you must come to my house in Dallas. I live in Dallas and I live in Nigeria. Believe you. So on the 3rd you have show in Dallas, right? You must come to my house in Dallas. I will be there waiting for you. I'm leaving Nigeria back in 2 days, going back to America. Alhaji Pasuma Wonder. Gbogbo wa la mọ̀ wípé ẹ pariwo sẹ́wọ̀n lẹ́ẹ̀kan sí àmì ọlọ́run tóbi bá wà sákọ́ àwọn tó mọ̀ ló mọ̀. Pasuma Wonder, mo nawọ́ yín sókè nínú àánú ọlọ́run lẹ́nu ẹ máa gbà sí. Àmín. Ẹ máa rí ìbùkún sí. Àmín. Ẹ máa rí àánú sí. Àmín. Ìgbàgbọ́ yín pọ̀ nínú àdúrà. Ara yóò níbi wípé àdúrà yín dà. Ẹni tí ọlọ́run ò yé kò ní bẹ̀rẹ̀ pé Pasuma àwọn àfáà tó pẹ́lẹ́ yẹn mo lójú wọn wà. I pray for you today as you celebrate your birthday. You shall live long. Amen. Please say amen for Pasuma Wonder. Amen. Ẹ̀mí yẹn kò dáadáa. Amen. Ọmọ yẹn balẹ̀. Amen. Ibi tẹ́ ẹ̀ mọ́ ṣe ọlọ́run á wà pẹ̀lú. Amen. Ẹ bá mi ṣe àmì aláriwo mẹ́ta fún Pasuma Wonder. Amen.